ẹ káàsán ẹ káàsán bàbá Lébèṣù. ẹ káàsán. Mo ti kọ́ gbọ́kadà kọjá bí mo tún wá padà ń pẹ́ àbójú mi ń tàn mí jẹ nígbà tí mo rí kíní bánà yìí. èmi náà ni. ẹ̀yin náà ni. èmi náà ni. ṣé ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ bá wọn gbogbo àgbáyé sọ tágbàlá Gabriel gbé yín jáde. mo ti bẹ̀rẹ̀ àgbà tí owó ti wà nílẹ̀ tí wọ́n ti kó lé lọ kò sí nǹkan tí mo lè ṣe náà ju kí n bẹ̀rẹ̀ lọ. yóò gbọ́dọ̀ fákòókò ṣòfò. ó yà mí lẹ́nu àmọ́ kíní kan ló yà mí lẹ́nu bàbá ẹ má bínú a máa ń gbọ́ pé tẹ́ bá fẹ́ lọ ya fíìmù ẹ máa ń lọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì àmọ́ kí àwọn nǹkan báyìí kò ń ṣe ohun tí nǹkan lè fi sílẹ̀ sàn báwo lè ṣe ń ṣe. kódà bí wọ́n bá ní n ó lóṣù kan ṣe mọ̀ pé béèyàn bá ti lóbìnrin lẹ́ẹ̀dẹ̀ tó sì ṣe pé ìyàwó èèyàn lèèyàn fẹ́ bẹ́ẹ̀ ń bá lọ bí ń bá lóṣù kan ìyàwó mi ó mójú tó bí kì í ṣe bí nìkan ṣọ́ọ̀bù wa ní tó ń bẹ lọ́ọ̀kan ṣọ́ọ̀bù méjì mọ̀ jápọ̀. àmọ́ ẹ má bínú sọ àwọn èèyàn máa le o kíní kan ló ń social media lẹ́yìn ìgbà tí Àgbàlá Gabriel gbé yín jáde yẹn tó yẹ bí nǹkan yẹn lọ fara gan tẹnìkan lọ yà yín mọ́ bí ìgò ọtí kan báyìí tán ní owó tẹ̀ gba ẹ lọ fi mọ́ ẹlẹ́kìn. ṣètò lórí ibú kan ní owó tí wọ́n gbà fún mi ẹnìkan mo fi mu àwọn ń ṣe rere ńlẹ̀ táwọn ní kọ̀mọ́mọ́ ni wọ́n ń ṣe rere ó lè gbé ìgò sí ọ̀kan ọ̀dọ̀ mi ọwọ́ àyà ó lè pòṣẹ̀ ó ní ẹ̀wọ̀ owó tí wọ́n fún Alébíoṣù ẹnìkan ní lọ fi mọ́ àwọn ọ̀ràn rẹ̀ ní ọmọ ẹnìkan kiri. ẹ má bínú jẹ́ ń túwò kínní náà àwọn èèyàn wá yà wèrè gan bàbá Ọlọ́run máa fún yín ṣe o ẹ máa ta ẹni tàtà short ojú òní tì yín ilé yìí gan yóò tún máa wá àwọn èèyàn lórí láti ṣàánú ẹ̀dá tó tèmi ò bá kọjá ládùúgbò yìí nísìnyí mi ò ní mọ̀ pé nǹkan tó báyẹn ti. mo ti bẹ̀rẹ̀ kíákíá mo bẹ̀rẹ̀ lẹ́yìn ọba wá mi ní ìsìn tí mo bá lọ location ibi tí mo ti bá mi. ibi tẹ́ máa wà ní. bí ọ́fíìsì lọ jẹ́ ó sì jẹ́ ṣọ́ọ̀bù tá a ti ń tajà. ẹ má bínú kí sweet gan kí ló kọ gan torí mi ọ̀tọ̀ ní ibi tẹ́mi lọ́mẹ̀ kí n tó rí bánà yìí. ìfẹ́sowápọ̀ ni ìfẹ́sowápọ̀. ìfẹ́sowápọ̀ ṣé randa náà tó randa mo gbàdé bí o. randa náà la lè pè Abẹ́òkúta ní randa. tí wọ́n máa jà ti dé randa yẹn kí wọ́n sọ pé èèyàn lọ ọ̀dọ̀ Alébíoṣù. àyẹ̀wò ẹ̀rí kìíní wa. èèyàn fẹ́ ra tọ́kì èèyàn fẹ́ ra gbogbo nǹkan. bẹ́ẹ̀ yóò bá ra tọ́kì yóò ra chicken yóò ra ẹja gbogbo rẹ̀ náà lánàá kódà bẹ́ẹ̀ yóò bá ra pọ̀nmọ́ wà bẹ́ẹ̀ yóò bá ra ráìsì wà tó bá ṣe pé òró nù wọ́n sì sàwọn tí wọ́n. sẹ́yìn náà lẹ́tún ni mí. àwọn alámìlẹ̀. Ọlọ́run máa fún yín ṣe o ẹni tàtà ṣọ́ọ̀tì o ẹni mọ̀ọ́ṣì o ẹni oṣù onímọ̀ yìí èyí tẹ̀ ṣe ìyàlùbárí kí ó máa wọ̀ agbá Ọlọ́run tẹ̀ ṣe owó lẹ́fi ṣe Ọlọ́run jẹ́ kẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ owó ojú oní tì. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun àbí ẹ ra tọ́kì ẹ ra chicken. bóyá mo lè padà wá mi mọ̀ pé mọ̀ pé ẹyẹ ti wà ń bí ọpẹ́lọpẹ́ bánà yín ló yẹ ká mọ̀ pé ẹ wà ń bí báyìí. bọ́ bá ṣiṣẹ́ jà ẹ fẹ́ ra àtòkò a ní sọbọndé yóò mú síláàkì sọbọndé wà. ojú ò ní t'Àgbàlá Gabriel àmì ojú ò ní tí wọn Àgbàlá Gabriel ni o kí n bá tún wá mọ yín dé sáìtì tí wọ́n ní kí n tún kọ́ nínú owó náà ẹ tún bẹ́rí fún àwọn àgbẹ̀. ẹ tútù ṣe nǹkan mi rẹ yàtọ̀ sílẹ̀. àmọ́ ti balẹ̀ tí wọ́n mú mi lọ́ngbà náà tí wọ́n bá mi débẹ̀ mo ti bá dé level wọ́n ti gba level ẹ̀. Ọlọ́run wà fún iṣẹ́. ó kù kákan ó mọ̀ pé elédùn ọ̀tún ṣe bá ṣe kàn tó láti fowó rajà kẹ máa wá kẹ wá bá mi. àwọn Alébíoṣù fóṣìfò ló lọ fàáfàá.